Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn iṣẹ́ takuntakun tí Ìgbòho ti ń ṣe. òṣèré pátápátá. Àwọn èèyàn ti ń sọ káàkiri ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ jẹ́ àwa náà dẹ̀ mọ̀ pé ó jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Ó ní pé ó jẹ́ kí Tinubu kó compensate Ìgbòho ṣá. Kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Ẹ ti mọ̀ wípé táwo ò bá ti rí àwa kì í sọ ìta bá sọ gan. Ajẹ́pá ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe lọ pátápátá lágbo òṣèré. Ìyáwá Yorùbáwùyí nínú àwọn fídíò yìí wọ́n tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí gbogbo àwọn ìjà tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nílùú Ọ̀yọ́ àtàwọn tó ń fìbọn léra wọn àtàwọn tó ń fìbọn para oríṣiríṣi àwọn fídíò lè máa rí wò nínú àwọn fídíò yìí. Ẹ ṣáà yẹ ká farabalẹ̀. Ẹ ti mọ̀ pé tá a bá sọ nǹkan báyìí bẹ́ẹ̀ náà lẹ́ ò bá níbẹ̀ gbogbo irọ́ tó bá ń pa nígboro. Ẹ ti mọ̀ pé òtítọ́ lẹ́ ò rí lórí ìkànnì. Wọ́n ní ó jẹ́ kí Tinubu kó compensate olóyè Sunday Igboho bó tiẹ̀ jẹ́ ti ilé tuntun àti mọ́tò tuntun ó ní kó fi compensate Sunday Igboho. Gbogbo ohun tí Sunday Igboho ń ṣe kó máa ba bàbá yìí lórúkọ jẹ́ ni o nítorí pé bàbá yìí fẹ́ wọlé lẹ́lẹ́ẹ̀kejì. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ìjà mẹ̀kúnnù tún ni Sunday Igboho ń gbè. Ìgbà tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ó tẹ̀lé wọn wọnú igbó pẹ̀lú àwọn DSS pẹ̀lú àwọn sójà pẹ̀lú gbogbo ọjọ́ ó fi ẹ̀mí ara ẹ̀ lélẹ̀ ó tẹ̀lé wọn kò tiẹ̀ wí pé bóyá nǹkan lè ṣòun. Sunday Igboho náwó nọ́lá nílé epo gan pàápàá gbogbo àwọn ẹbí ẹ̀ gan abroad ló ń gbé tó jẹ́ ìyàwó àti ọmọ. Ẹni tó ní nǹkan báyìí ó ṣeéṣe kó tẹ̀ wò pé kò sí ohun tó kọ̀ òun pé jẹ́ kó máa lọ bá àwọn fámílì òun kóun dẹ̀ máa gbádùn kó máa jẹ kó máa mu àwọn tó ń ṣiṣẹ́ London òun á dẹ̀ máa ṣiṣẹ́ máa send owó. Ṣùgbọ́n kò wo gbogbo ọlá tó ní ó wòó pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dára. Ó ní pẹ̀lú gbogbo agbára tọ́lọ́run fóun pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run fóun pé òun máa fi dúró ti ilẹ̀ Yorùbá. Ẹ wo ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Ìyáwá Yorùbáwùyí náà nítorí pé wọn pẹ̀rẹ́pẹ̀rẹ́ àṣírí wà tá a sì máa play fún yín tá a tún sì máa sọ fún yín lórí ìkànnì yìí. Ìgbòho òòṣà ó yá ẹ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ìyáwá Yorùbáwùyí. Àwọn Fúlàní wọ́n kó ẹran jẹ oko ní Ọ̀yọ́ àbí níbo ló kó ẹran jẹ oko ẹ̀rọ àríkẹ̀wéré ti ń ṣe wọ́n kó ẹran jẹ oko. Àwọn ìrù ẹkùn wá lọ síbẹ̀ wípé bẹ́jẹ̀ kẹ́ran jẹ oko yìí kò dáa wọ́n lè lọ pe àwọn ọlọ́pàá dá sí i wọ́n ní kán sanwó. Àwọn Fúlàní adúrú tí wọ́n kó ẹran jẹ tó dẹ̀ ní pé àwọn kí ló ń pè àwọn ẹni tó ní oko wọ́n kámẹ́rà àgbà tí wọ́n kó ẹran jẹ oko wọn. Ṣé nígbà tí wọ́n dóòyà kan pa ní Ọ̀yọ́ àwọn ọlọ́pàá ní kó lọ mú fídíò tí wọ́n ti ń dóòyà wọn wá. Nígbà tí wọ́n kó ẹran jẹ oko yìí àwọn oníkó oko wọ́n kámẹ́rà wọn. Fúlàní ń tu ẹ̀jẹ̀ nílẹ̀ ẹlẹ̀ ó dẹ̀ ń fún màálùú jẹ. Now ọlọ́pàá wá àbí àwọn ìwé ẹkùn wá Fúlàní wá san 200 fún ẹni tó ní oko kì í ṣèwé ẹkùn ló san fún o. Ó wá dijọ́ kejì ó wá lọ mú ọlọ́pàá wá. Ọlọ́pàá bẹ̀ sí ní ṣa àwọn ọmọ Yorùbá tí wọ́n ní oko àtẹni tó mọwọ́ àtẹni tí ò mẹsẹ̀. Ẹjọ́ IG ẹjọ́ mò ń bọ̀ nù tọkọ gbé wa ná. And again ní Sábó lọ́yọ̀ stéètì àwọn ará Sábó ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o. àgbákò ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti jẹ́ kí n waste show time lórí show. Àwọn ará Sábó wọ́n ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o. Ọlọ́run ló yọ Àmọ̀tẹ́kùn yẹn. Máa play fídíò náà fún yín ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ìwé ẹkùn mi. Ẹ̀wà Àríkẹ́ kọ́sìkò lójú screen ni ẹni òfò dàbí áńgà Ìgbò. Ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò kí ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. Kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IG Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ àkí gbogbo ọ̀gá ọlọ́pàá pátápátá Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Òsàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi sí. Ẹ bá wa sọ òòṣà tó bá ti ń dárúkọ àgbẹ̀tẹ̀ bá wa ṣe òòṣà kọmándà ẹ tún sọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa
commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Òsàmọ́lẹ̀ Sunday Igboho mo kí àbá mi Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dáná wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́bẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. Ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n báyìí. wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí orúkọ mi rèé Dókun Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ lálùbáríkà. ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ́yin gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú èfè gan n tó ní fídíò ni tó yẹ pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko òǹlẹ́lẹ́yìí tí a lè post ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé rí so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wà ọ̀pápọ̀ tí wà wọ̀ ọ̀pápọ̀ tí sọ̀rọ̀ sí wà ọ̀pápọ̀ tẹ wá sọ á di káwọ́ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo ti rírú rẹ̀ gbogbo bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. àṣẹ. so ìdí nìyẹn táwọn fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà àdè mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dè táwọn mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dè fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà yìí mi lójú débẹ̀ àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wa àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwọn wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Làbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwọn àbí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò yẹn tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwọ́ kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network ìró ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ kùkọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹ́ni tó dáwọ́lé a sì
àṣeyege òsì fẹ́ni tí kì í sòótọ́ bonirọ́ bá gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìrú ẹkùn security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nà ṣe Elédùmarè ọba yóò sì ràn yín lọ́wọ́ láti lè ṣe tẹ́ ẹ ṣe. Irú ẹkùn irú ẹkùn irú ẹkùn. agbára yẹn wà débi òkè ìṣẹ̀rọ àríkẹ́ ló máa ní tẹ́lẹ̀ máa ṣe show 3 hours ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì ká lè mọ̀ pé à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá dé bá pẹ́ òun èèyàn sí ń bẹ̀ jẹ́ ẹni ṣòwò wọ́n yẹ ṣe ẹ̀rọ àríkẹ́ mo fẹ́ ṣe show tó máa pa mí lẹ́rìn mi láì bí mo ṣe ń ṣe mi láì bí yẹn ṣe show yìí pẹ̀lú bínú mo fẹ́ ṣe show yìí bẹ́ẹ̀ kí show yìí pa mí lẹ́rìn because bàbá tó lóun parí ìjà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams yẹn mo fẹ́ play fídíò bàbá yẹn mo fẹ́ tọ̀rọ̀ lórí ẹ̀ àṣà ò tani àti tani pẹ̀lú tani nínú tani ta ló wọnú ara wọn ẹ má gbé yẹn wá o. ẹ ṣeun gan Ọ̀ṣun state ní Ọ̀ṣun state ní Fúlàní ti kó ẹran jẹ oko ní ilẹ̀ Yorùbá ó san 200,000 fún ẹni tó ní oko tẹ́ bá rí oko tí wọ́n kó ẹran jẹ tó bá fún olóko ní 500,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ tó bá san 700,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ lórí ilẹ̀ wa àwọn ọmọ aládé ó wá san 200,000 olóko tó gbowó kọ́múlé láńtà because many of these farmers owó alájẹmọ́sùn ni wọ́n fi ń ṣiṣẹ́ olóko ta ló tẹ̀lé kínní ẹkùn owó kọ́ kí n gbé yín sókè sí kínní kan ẹ send request ká gbé yín sókè o sí ẹni bá send at me ẹ send request ká gbé yín sókè ẹ bá send at me ẹ send request wá fẹ́ wá sókè ká gbé yín sókè ó tó 200,000 ó tún wá lọ mú ọlọ́pàá wá CP ẹ gbà wá CP ẹ gbà wá o gọ́vnà Oníjó Adélékè Adémọ́lá of Ọ̀ṣun state ṣe bẹ́ẹ̀ láwọn wèrè yìí nísìn ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o àníde àwọn dé o ẹ̀yin ọlọ́pàá tó bá wá ṣa èèyàn mo mọ̀ wípé ẹ̀yin náà ní làákàyè ẹ dẹ̀ mọ̀ cost of living ní Nàìjíríà nísìn ẹ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n tó ta ló jẹ́ kó oúnjẹ wọ́n ta ló jẹ́ kí àwọn àgbẹ̀ máa wọ gbèsè ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ní àdúgbò tẹ́ ṣì ń fún àwọn Fúlàní nílẹ̀ àwọn Fúlàní máa dáràn sí yín lọ́rùn o àwọn Fúlàní torí ẹ̀yin èèyàn wa nígbà tí àwọn ìwé ẹkùn tó ti jáde mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé insecurity lọlẹ̀ àbí kò lọlẹ̀ mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí nígbà tí àwọn ìwé ẹkùn ti jáde ṣé insecurity nílẹ̀ Yorùbá ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀ ṣó dínkù àbí kò dínkù mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o tó bá ṣì wà pẹ̀lú mi o ṣé security dínkù nílẹ̀ Yorùbá àbí kò dínkù ṣé àwọn wèrè yìí wọ́n wá believe pé àwọn ọlọ́pàá ọmọ Yorùbá làwọn máa lò against Yorùbá nílẹ̀ Yorùbá as how èwo tó ń bá mi ṣe yìí ni security was absolute ṣé wọ́n ń bá mi ṣe yìí ni as how kí ẹ bá wa tap lórí TikTok náà tó fẹ́ ká gbé mi wọlé tap kí o máa so ẹ tàgbé wọlé yẹn sí kinní kan ẹ bá wa sọ̀rọ̀ pápápásà ẹ kú dédé àsìkò ìkílẹ̀ rí sí ẹ̀rọ Àríkẹ́ #1 nìyẹn. ṣe rí Nàìjíríà kan náà kó ṣàánú wa mo dẹ̀ believe pé ó yẹ kí fídíò tẹ̀ ṣe ó yẹ kó dé ọ̀dọ̀ bàbá wa Tinubu. Bí bàbá ṣe àwọn tó ń wo show yóò ṣí ẹ àwọn tí wọ́n ti ẹ̀ di power tap tó máa tap àbí kí náà máa náà ń ṣe ṣáwọn yẹn náà máa ṣí ẹ fídíò ẹ máa sọ̀rọ̀ yín ní ìṣòro pàrọ̀ méjì náà máa ṣe show yìí ní ìpínlẹ̀ ní ọ̀mì ní ìṣèlú kọlù. bí bàbá ṣe ń gbìyànjú tó láti lè tún Nàìjíríà ṣe àbí láti lè túnlẹ̀ Yorùbá ṣe dáadáa pẹ̀lú ìrànlọ́wọ́ ìwé ẹ̀kọ́. Rí àwọn olórí burúkú kan tó yìí ń tẹ̀lé bàbá Tinubu kiri tó yẹ pé wọ́n ń ba
ara wọn jẹ́ láìṣe ilẹ̀ Yorùbá. Imagine òun fún àwọn èèyàn ní oúnjẹ ó dẹ̀ ń gbé wọn rí òun gbé wọn ṣépè. What kind of a politics are we playing in Nigeria? Because kò yé mi, I don't understand. Tó ń fún àwọn èèyàn ní nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà sọ pé. Ìyẹn sọ àṣẹ wèrè náà kọ́ lọ́rẹ̀ wèrè ló máa ń sọ̀rọ̀ wèrè. Ṣé àtẹnujẹ kọ́ndẹ̀ ló rántí o? Ìwọ tó bá ń ṣépè, ìwọ tó ń ṣe yẹn o máa pín inú ẹ̀. Ìwọ tó fetí kọ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣàṣẹ yẹn kó máa gbọ́ mi dáadáa, o ti pín inú ẹ̀, o ti pín fáwọn ọmọ yẹn. Àwọn tó ń ṣe fún wọn ò lè pín inú ẹ̀ o. Because ẹ̀tọ́ wọn náà gba owó tó ń pín yẹn, ìrẹsì tó ń pín yẹn, owó wa, owó gbogbo. Ẹ̀tọ́ yín lẹ̀ ń gba ìtẹ̀wà dọ́sùn tó pín rẹ̀ sí fún. Ẹ lọ dìbò Fádémọ́lá Adélékè. So irú òun yẹn ẹ̀nà kọ́lẹ̀ kò lè wọlé. Because tó bá jẹ́ pé ohun tó ní kó lọ lò wá nìyẹn kò lè jẹ́. Kí ló dé táwọn èèyàn wicked báyìí? Why people? Ẹ jọ ìtẹ̀wà lórí YouTube àti TikTok àti Facebook. Bá àti ẹ̀rí kọ́mẹ́ǹtì yẹn yẹ́ka bò bóyá ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok yìí o. Ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ìranù tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá. Àrétélété ehoro kan náà tó jáde tó ní ẹ pawọ́. Ẹ rí pé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ pé wọ́n pawọ́, ó kọ lẹ́nu, ó wá dà á sọ. Ó ń dọ́gbọ́n ti sọ wèrè. Kẹ̀kẹ́ máa wo bó ṣe rí tó dàbí alien tó ń sọ ó jáde ní ìgboro ẹnu nílẹ̀ Yorùbá torí pé àgbà wọn wọlé pé kí wọ́n máa gbé ilẹ̀ Yorùbá. Wọ́n ń ṣọmọ ilẹ̀ Yorùbá. They were not from Yoruba land. They were just coming in and wọ́n tún lè sọ Yorùbá ju ẹni tó gbọ́ Yorùbá gan lọ. Wọ́n á sọ̀sọ̀ kí sọ lórí ilẹ̀ wa kọ́ máa pa wọ́n lórí ilẹ̀ wa. Àṣẹ. Àṣẹ. Ó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣe àwọn ọmọ Fúlàní ni àti kí gbogbo wọn tí wọ́n ń bọ̀ tà ń sìn wọ́n láwọn challenge MS bàbá wọn ṣe challenge kankan máa tú àṣírí wọn síta ni. Tó bá ní ẹ padà lọ sílé ẹ̀yin ọmọ Fúlàní ẹ̀yin kọ́ lẹ́mẹ̀s ń bá wí tó kẹ́yìn onílé tẹ máa lọ. Nobody is doing any challenge with you guys. Ọmọ Yorùbá lẹ́mẹ̀s bàbá ń bá wí ẹ̀yin wèrè. Mẹ́yìn fún ọwọ́ pọ̀ nílẹ̀ Yorùbá àwọn bí Olúwo àwọn bí àwọn former governor of Ọ̀ṣun state gbogbo wọn. Ọlọ́run apalẹ̀mọ́ gbogbo wọn kó lẹ̀. Ọlọ́run apalẹ̀mọ́ wọn. Àwọn ẹni òfò. Bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn ìwé ẹkùn yìí, kí lẹ rí sọ̀rọ̀ wọn? Tí Fúlàní lọ́pọ̀lọpàá mú ìrù ẹkùn. Fúlàní fọlọ́pàá mú ìrù ẹkùn nílẹ̀ Yorùbá. Wọ́n kọ́dà mo ti expect like 5,000 comments lórí péèjì yìí. Bóyá ní Fúlàní fi ọlọ́pàá mú ìrù ẹkùn. Mo ti expect káwọn èèyàn kó máa sórí bú tó bá ń pé ìrù ẹkùn ló fọlọ́pàá mú Fúlàní nísìn. Ẹ máa ti táwọn ogun mi ti máa bọ́ta, àwọn Fúlàní ti máa bọ́ta, àwọn àfáàfò yẹn ti máa bọ́ta, wọ́n ti máa sọ̀rọ̀. Ẹ máa rí kọ́mẹ̀ntì wọn ní comment section, wọ́n ti máa pèsè Sunday Igboho ṣe kíní kan, wọ́n ti máa gbé yàrá wọn ṣépè. Yorùbá máa lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì pé ẹ ń ṣe èrè ọmọ àlè ni ẹ. Ṣùgbọ́n when we are talking, the more that àwọn máa bú olóyè Sunday Igboho mọ̀ pé máa kọ́mẹ̀ntì. So kíní yẹn ago far. So àwọn èèyàn máa rí dáadáa anywhere. But eléyìí tá a ti ń debunk òṣì tí wọ́n ń ṣe, when you keep quiet on the comment section, we go nowhere. Tó bá lè jẹ́ àròjọ wọn ní àkínbẹ́lẹ́nu jìjọ ọ̀gànjọ́ ẹlẹ́nu làwọn Fúlàní. Tá a bá wá dákẹ́ takáwọ́ kò bí ẹ̀ṣẹ̀ national theatre. Fídíò tí wọn tó circulate káàkiri tó ti gbọ́dọ̀ Sunday Igboho ṣépè yẹn tí àwọn fake activists ilẹ̀ Yorùbá dẹ̀ máa bá wọn lọ́wọ́ sí. Tó bá yẹ pé wọ́n yẹn lọ síbẹ̀ yẹn, tó bá yẹ pé ọmọ ìwé ẹkùn kan ló fọ́ igi mọ́ Fúlàní lórí, Very Dark Man ti máa jáde àbí kò ní ti jáde. Nú mo ń béèrè lọ́wọ́ yín ni, ṣé Very Dark Man ti máa jáde àbí ò ti ní jáde? Ṣé Tòwòrẹ́ á ti bọ́ta àbí ò ní ti bọ́ta? Àwọn ará ìsìtìjì gan ti bọ́ta, wọ́n á ní ṣe bí nǹkan táwọn ń sọ nìyẹn. Ẹni wọ́n wá rí àwọn Fúlàní lọ́tún lọ́sì, wọ́n ti máa bọ́ta àwọn àfáà, àwọn Olúwo, àwọn mufti oníbẹ̀ẹ́lẹ́nu, àwọn olórí ibú, àwọn ẹni òfò, àwọn ẹni àdánù, ẹni tí bí etí éliẹ̀nì, àwọn ọlọ́gọ̀ bí ọ̀gọ̀ sùfẹ́, àwọn olórí bíi síìtì ọ̀kadà, gbogbo wọn ti bọ́ta. Wọ́n ti máa kọ̀ndẹ́mù ìwé ẹkùn. Ṣebí táwọn ń sọ nìyẹn, eléyìí nísìn. Fúlàní tó kó ẹran jẹ oko ló lọ fi ọlọ́pàá mú ìwé ẹkùn. Mi ì tí rí comment àwọn ẹ̀mí comment ṣẹjọ pé ohun tí Fúlàní yẹn ṣe bó yóò da àbí kò da.
ṣẹ́ni kí nǹkan tí a máa ṣe ó ìpọ̀. mi tí nǹkan mẹ́ta wo èèyàn wà bóyá ohun tí Fúlàní ń ṣe o ọ̀nà ẹ jẹ́ ká ṣe báyìí tó bá pẹ́ nǹkan tí Fúlàní yẹn ṣe tí ò bá da tẹ́ ẹ̀ faramọ́ lórí ilẹ̀ Yorùbá kọ́kẹ́ ẹran jẹ́ oko wa kó tó máa fọlọ́pàá mú ìwé ẹkùn ẹ bá wa kọ 1 ìyẹn máa easy àti kọ tẹ́ bá wá faramọ́ ẹ lè kọ 2 tàbí kẹ́ má kọ nǹkan kan bàbá wa ẹgbọ́n sókè. ohun tí mo ń try láti sọ ni pé àwọn nǹkan tí bàbá wa Tinubu tó máa bá wa ṣe for the next other 4 years tó máa kù kán lò lórí àlefa gbogbo eléyìí tí wọ́n ń ṣe àwọn other politicians àwọn opponent wọn irọ́ náà pa kókó náà pa má dà wọn ò lè rí nǹkan kan ṣe fún ó máa débẹ̀ kò sí ohun tí wọ́n máa ṣe wọ́n á dẹ̀ máa rọ̀ wọ́n kó bá wa ṣe aláṣẹ tó ń ṣe kù kí bàbá Tinubu máa. wọ́n máa ṣe parí Àkànbí. wọ́n ṣe parí wọ́n dẹ̀ make sure pé wọ́n sì irú ẹkùn yẹn ó gbọ́dọ̀ dúró kó fẹsẹ̀ rinlẹ̀ bí OPC ṣe fẹsẹ̀ rinlẹ̀ àwọn nǹkan táwọn afẹ́ nìyẹn. kó fẹsẹ̀ rinlẹ̀ ju OPC pàápàá lọ. bẹ́ẹ̀ ni ju pákó bẹ́ẹ̀ ni mà. bàbá wa Chris ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣeun mà. ẹ ṣeun gan. bàbá mi ẹ̀ ní dààmú. àṣẹ ìdùnnú ayé. Ibi tẹ́ wà ẹ bá gbáànà ìsíwà ń bẹ ṣe wà lórí ọ̀kadà ní àbíwò lẹ́wà. Ẹ pè wá létà. Ayé ká tún ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí torí àwọn tó ẹ̀ṣẹ̀ ń wọlé kò sí àwọn ẹ̀ṣẹ̀ wọlé ń sìn ní. Ẹ tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá fẹ́ wo fídíò yẹn ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Orúkọ tá à ń jẹ́ lórí TikTok náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Ẹ bá wa power tap lórí ètò yìí ẹ bá wa tí tap náà máa ń sọ àbí bóyá power tap ẹ ṣáà bá wa make sure pé fídíò yìí rìn ẹ bá wa make sure pé fídíò yìí rìn kí wọ́n rí nǹkan táwọn wèrè yìí tún bá bọ̀ táàdẹ̀ rí àwọn akéwú tọrọ jẹ kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá wa like ètò yìí ẹ bá wa share ẹ bá wa kọ kọ́mẹ̀ntì. lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí yìí ni à ń rí ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Òsàmọ́lẹ̀ Chief Sunday mo kí àbá mi Chief Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko ní léyìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ. ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi dé. Màámi Anna wọ́n ní Yorùbáwùyí Fúlàní did not arrest the weapon. Number 1, anybody tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá ìwé ẹkùn ní gbogbo wa
kò sí nǹkan méjì tí ìwé ẹ̀kún wà fún pé ká sì kí ọ̀lẹ Yorùbá ení nìyẹn mo mọ̀ play fídíò yẹn mo ti rí kọ́mẹ̀ntì yín tẹ̀tẹ̀lẹ̀ mo mọ̀ máa ṣu ẹ̀ ni mo bí èmi ni mi gbọ́ dáadáa because mo ti gbọ́ kíní kó tó di pé mo wá ṣu ẹ̀ tó pé mo wá play ẹ̀ màámi ẹ tún bẹ̀ yẹn gbọ́ dáadáa. 50,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ nítorí rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọ wá bọ́ta láàárọ̀ wá lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lú Èjìgbò wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá ti. ọ wá bọ́ta láàárọ̀ wá lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lú Èjìgbò. ẹ̀yin èèyàn wa ṣe ti gbọ́ ẹ bá gbọ́ nǹkan tí commandant wa sọ ẹ lè bá wa kọ sí comment section àwọn òwò náà sọ pé Fúlàní kó ọlọ́pàá wá tó wá ń fi ọlọ́pàá kó màámi mo mọ̀ pé ẹ̀gbọ́n dáadáa ni mo pé kì í pé ẹ fẹ́ ṣàtakò kìíní ẹ tẹ́ bá gbọ́ àwọn tí wọ́n sọ pé wọ́n fọlọ́pàá kó ẹ lè bá wa kọ sí comment section. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọ wá bọ́ta láàárọ̀ wá lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débí káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débí báyìí orúkọ mi rè Odòkan Abíọ́dún state commander to Ọ̀ṣun state under baba Sunday Igboho sà tí mo jẹ́ commander. wọ́n ní ó mú ọlọ́pàá wá fi kó àwọn ọmọ Yorùbá tó wà nílùú Èjìgbò àti àwọn ọmọ Ìró Ẹkùn ẹni bọ̀ tó bá jẹ́ mẹ́mbà Ìró Ẹkùn nílùú Èjìgbò wọ́n fi ọlọ́pàá kó wọn Fúlàní fi ọlọ́pàá kó àwọn ọmọ Ìró Ẹkùn mẹ́mbà Ìró Ẹkùn Ìró Ẹkùn ti wà ní everywhere nísìn not just Ìbàdàn nìkan every state gbogbo àwọn ọba gbogbo àwọn gómìnà ni wọ́n tẹ́wọ́ gba Ìró Ẹkùn lọ́wọ́ wa ọmọ ológo ni wá ọmọ ológo unlimited ògo tó ṣá proper ògo tó ṣáná wọlé alájì ògo gbogbo pọ̀n ológo ló dá Ìró Ẹkùn sílẹ̀ àwọn ológo àwọn ọba ológo àwọn gómìnà ológo àwọn politicians ológo àwọn tí ò ṣe politicians àwọn ọmọ Yorùbá ológo ògo Yorùbá ní Ìró Ẹkùn now Yorùbá ọmọ Yorùbá àti Ìró Ẹkùn ló lọ ń fi ọlọ́pàá kó ẹ bá mi sọ fún Fúlàní pé ó máa ṣe orí burúkú ni ẹbí ò kí ń ṣe pé o Fúlàní ṣùgbọ́n wàá ṣe orí burúkú ni orí ibú ẹ̀ wàá kó lọ sí Mali Ọlọ́run má dà mí lọ́kùnrin ni Ọlọ́run tí má jọ́kùn tí mo wà nínú Ìró Ẹkùn àbí Ọlọ́run kò mí sí Nàìjíríà màá kọ́kọ́ bá wa ẹ má yẹ kí n sọ̀rọ̀ o ní àyà oko ẹran jẹ fídíò yẹn àwa ti rí o ó tú ẹ̀gẹ́ ní àtàgbàdo tó ti gbó mo wòye tí wọ́n lè ta àgbàdo yẹn ó yọ bọ̀kọ̀nàbọ̀kọ̀nà báyìí ni ó dẹ̀ ń fàtú ó dẹ̀ ń bo fún màálù ẹjẹ́ àfẹ́kẹ́ bí lù wá pánlẹ̀ Yorùbá ò ní ṣí àwọn oríire ẹni tó sanwó mọ́tò ẹ̀ òtẹ̀wọ́ mọ́tò dé Nàìjíríà nù ẹ bẹ́ẹ̀ pé ọba tó fún ẹ ní ilẹ̀ tó dé sí àbí baálẹ̀ tó fún ẹ nílẹ̀ tó dé sí bẹ́ẹ̀ pé ìjọ ní ọmọ òkì ń bú bàbá ẹ yẹ kí èèyàn méjì mẹ́ta bá pè wọlé ìtúni mi ní gba kọ́ọ̀lù máa fi ṣe sóyè fún 3 hours bẹ́ẹ̀ tí mo wò pé ẹ̀yin náà lè máa kọ kọ́mẹ̀ntì nígbà tó jọ́ tí ẹ fẹ́ kọ kọ́mẹ̀ntì èmi ìrẹ́ pé àwọn tó ń sùn náà wà lórí show èèyàn mẹ́ta kọ́ bá wa pè wọlé now bàbá tí wàá ń ṣe ìyẹn lọ́wọ́ bàbá yìí ọ̀rọ̀ yín fọ́ ok ẹ̀rọ àríkẹ́ lélẹ̀ ẹ̀rọ àríkẹ́ kó rádaràdà ìṣíwájú ààrẹ ká kọ́kọ́ lọ sí sábọ́jọ́ ti fọ́ wọ́n máa fọ́ orí Àmọ̀tẹ́kùn ìdúró àgbákò wà lélẹ̀ wọ́n máa fọ́ Àmọ̀tẹ́kùn lórí Àmọ̀tẹ́kùn tó ní kí Sunday Igboho lọ join Sunday Igboho kò gbọdọ̀ dárò ẹkùn sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pé àwọn ọ̀nà ní Nàìjíríà wọ́n ní kí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn ẹjọ́ kí nìyẹn tí wọ́n ti ẹ bá wa pay ẹ bá wa kọ comment àbí ẹ bá wa tẹ ẹ bá wa power tap àbí kí ni wọ́n máa ń sọ ẹ bá wa tẹ thumb up
because tí wọ́n jà wọn mọ́ làṣà Yorùbá wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á sọ wípé wọ́n máa pa Àmọ̀tẹ́kùn yìí o wọ́n bá pa Àmọ̀tẹ́kùn yẹn náà sí ó ti lọ nìyẹn lórí ilẹ̀ wa lórí ilẹ̀ àwọn bàbá wa ojú tí mo tan fóònù mo dára mi tan fóònù ó kù gán àwò kí ló tún ṣe wọn náà lóòdù ẹni tẹ máa ń sẹ́ndì kọ́mẹ́ǹtì sí WhatsApp mi mo fọlọ́run bá bẹ̀ yín kọ́mẹ́ǹtì wà fún kọ́mẹ́ǹtì section tó bá ń ṣe show ẹ yé sẹ́ndì kọ́mẹ́ǹtì sí WhatsApp mi ó máa jẹ́ kí fóònù mi fùlù mi ó dẹ̀ máa ń fún mi ní nísìnyí mo ti tan fóònù o WhatsApp méjì tó ń download padà ó ti fùlù pa ẹ má máa sẹ́ndì kíní sí mi ẹ má máa sẹ́ndì kọ́mẹ́ǹtì sí mi ayé ṣe show yìí tó pé nǹkan tẹ̀ ń wo mú one àwọn àlọ́kọ́ sí YouTube sí WhatsApp mi ẹ má kọ sí WhatsApp ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín kí ni máa ṣe tó kí tún máa delete kò dá bẹ́ẹ̀ ṣe fóònù ti hangi nígbà tí ní nǹkan tó important ẹ má send ẹ̀ sórí fóònù mi mo fẹ́ delete báyìí nísìn ẹ máa lè lo show ẹ jẹ́ tó wà lórí TikTok bí ẹ ká máa sọ̀rọ̀ lórí TikTok ẹ má send anything sórí sí WhatsApp mi mọ́ pé comment ẹ má send ẹ̀ sí WhatsApp mi mo fọlọ́run bá bẹ̀ yín mi ìṣakọ ẹ má bínú torí Ọlọ́run fẹ́ ṣe tí òsùnmọ̀ ṣe ń ṣe wàhálà ẹ lè bá wa gbóhùn sókè. ẹ lọ ẹ káàbọ̀ sà. ẹ lọ à ń gbọ́ yín o. ṣe rí lórí ọ̀rọ̀ ní màálùdé òye yín bẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn gàrí mo fẹ́ pè wá kan báyìí yẹn sọ̀rọ̀ àgbà kọ́ọ̀dù mẹ́ta máa lọ sọ̀rọ̀ báyìí. ok ṣe rí àwọn ọba wa àwọn state government wa wò mọ tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ ní màálùdé ni kò yẹ ká rí màálù kankan káàkiri bí wọ́n ṣe ń dá wọn káàkiri yẹn mọ́ kí wọ́n kó gbogbo màálù tó wà lọ́yọ̀ state kí wọ́n kó ti Ògùn state kí wọ́n kó ti Lagos state kí wọ́n lọ kó fún Rásídì Olúwo kí wọ́n kó lọ sí Olúwo kí wọ́n kó lọ sí Ìwó ó ti yẹn bẹ́ẹ̀ yẹn bó ṣe kó wà nìyẹn ìyẹn ń fẹ́ àwọn Fúlàní ó fẹ́ wọn ní ọ̀dọ̀ rẹ̀ tó ti yẹn bẹ́ẹ̀ kí wọ́n kó gbogbo màálù tí wọ́n ń sìn káàkiri yẹn kí wọ́n kó lọ ó máa fẹ́ tí wọ́n lówó kì í sọ̀rọ̀ ẹ pé bóyá kò ní fẹ́ tí wọ́n lówó ó ti yẹn bẹ́ẹ̀ kí wọ́n kó lọ sí Ìwó kí gbogbo màálù Ọ̀yọ́ state kí wọ́n kó lọ sí Ìwó màálù Lagos state kí wọ́n kó lọ sí Ìwó eléyìí tí wọ́n bá kàn fẹ́ tà lọ́jà nìkan ló yẹ kó wà ní gbogbo àwọn Ọ̀yọ́ state Lagos state Ògùn state ó ti yẹn bẹ́ẹ̀ so bó ṣe yẹ kó wà nìyẹn so àti bẹ́ẹ̀ náà ti máa lọ ra màálù wá so òun máa fún wọn nílẹ̀ ń bẹ̀ ìbáàjókòó wọn ní jẹ ní ìbáàjẹ́ kínní wọn ní so wọ́n á fún ní oore ọ̀fẹ́ yẹn láti jẹ́ pé bóyá kó máa supply káàkiri gbogbo àwọn state níbi tí wọ́n bá kàn ti fẹ́ jẹ wọ́n nìkan ni ó yẹ bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn kò yẹ kó jẹ́ pé bóyá màálù máa jẹ oko eléyìí léni á jẹ wọ́n kàn fún wa ní gbódídí sán káàkiri ni ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ so bó ṣe yẹ kí wọ́n ṣe gangan exactly bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn láwọn country míì ó lè jẹ́ bí state míì lẹ́tí máa ra ẹran nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó irin nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó cement ó ti ẹ̀yìn kò ṣe dandan ní pé kó wà káàkiri gbogbo state ó lè wà ní state kan tó dẹ̀ máa supply ó dẹ̀ máa feed gbogbo other state èmi ò bá ní kí wọ́n kó lọ sí Ìwó kí wọ́n lọ kó ti Rásídì ọba Olúwo lọ́rùn so that kó máa finance kó máa send wọn káàkiri gbogbo other state ìyẹn lórí ti màálù ẹ̀kọ́ sọ̀rọ̀ yóò nílé wọ̀ kí wọ́n máa fi màálù jẹ kó káàkiri jẹ bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe ń yàgbẹ́ káàkiri gbogbo àwọn ilé onílé káàkiri náà kò tẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́rùn everybody kan wà wípé pé wọ́n gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn làwọn pípù yìí jẹ́ ẹ gẹ́tì bẹ́ẹ̀ so òǹkàlùkù àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹnu ti bó ẹni tó bá dẹ̀jọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀rẹ̀ bí àti ṣerú bísínẹ́sì bẹ́ẹ̀ kó lọ ralẹ̀ níwò ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò àwọn ọmọ Ọ̀ṣun ló pé mẹ́ṣọ̀nù àwọn Ọ̀ṣun ò pé mẹ́ṣọ̀nù Ọ̀ṣun náà àbí kí ló dé ṣebí Ọ̀ṣun ni ìwọ wà ìlú yín náà kó gbọ́ màálùú wà ẹ̀yin ará Ọ̀ṣun ìlú yín náà ẹ̀yin ni màálùú ìjọba yín ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ni màálùú jẹ ọba yín sọ̀rọ̀ ìfẹ́ wà
kí wọ́n kó gbogbo màálù lọ síbẹ̀. ó dáa ẹ ṣe ń gan ọba mi. in fact wọ́n máa gẹ̀ẹ́tò mo ń bọ̀ o ìyá mi mo ń bọ̀ o. ẹ bá wa ṣe bá pàlà ń ṣẹ́jú kan síta. ẹ má bínú ẹ jẹ́ kí ẹ jọ ẹ fún mi lóore ọ̀fẹ́ àti sọ̀rọ̀ díẹ̀ lórí ti kí ni ti bàbá yìí bàbá Gani táwọn náà gbé bọ́ sórí ẹ̀. mo fẹ́ play tiẹ̀ náà fẹ́ play tiẹ̀. ṣé kí n wá pè padà ní èmi náà ti wò lọ mo ti wò tẹ́lẹ̀ ni. ẹni àdùnnú akẹ́kẹ́ pé káwọn èèyàn fún wa time ká fi sọ̀rọ̀ lórí ti ok bá a gbọ́n sókè. Hello Yorùbáwùyí ẹ kú iṣẹ́ o. yes ma. Ọlọ́run a máa ṣagbára dọ̀tún o. àṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ ti àwọn Fúlàní tó lọ fọkọ àmì tó lọ fi màálù jẹ oko. Ṣé àwọn pípù yìí tó ti ṣí èrè mọ́ tilẹ̀ ni. wọn ò gbádùn ní orí ẹ̀wọ̀n wọ́n nídìí ẹ̀rọ Àríkẹ́. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n níṣẹ́ láti ṣe. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n gbọ́dọ̀ yá wèrè bíi gọ́vnà Niger State. Niger State God bless you gọ́vnà Bago. That's the only way tán lè fi stop gbogbo nonsense yẹn o. Àwọn pípù yẹn ń gbójọ́ ni o. Wọ́n gbọ́ ẹjọ́ ni. Yorùbá yẹn ò yé mi tó yé èèyàn ọmọ Yorùbá kò yé mi o wọ́n ń gbọ́ ẹjọ́ kí ló ń débẹ̀. Useless imam ní kínní ó sọ pé kínní kan kìí tó ṣojú bí ìgbẹ́ àsùbà. báwo ni ìgbẹ́ àsùbà ṣe máa ń rìn. ó máa rí wọ́n ran wọn náà ni tó bá máa sọ̀rọ̀ báyìí inú wọn máa bí ni ojú ẹ̀ máa rí dàkọ̀dàkọ̀ ẹ̀yin náà ẹ rí bó ṣe tó ṣomú bí kọ̀ǹgù. ojú ẹ̀ dàbí mọ́tò ó dàbí wíṣíkì mọ́tò tó lásìdẹ́ǹtì. tẹ́lí tí bá rí ojú yẹn báyìí máa ń pe irú èèyàn wo irú ṣòwò ìdínkù yìí ṣe àṣọ tó ń ṣe ẹ̀kọ́ máa gbé ìlú pẹ̀lú yàn. èmi ò rí ètò orí bẹ́ẹ̀ yẹn rí o. á dẹ̀ máa sọ̀rọ̀ ojú ẹ̀ dẹ̀ máa rí lójú ẹ̀ pé èèyàn burúkú lẹ̀ nìyí ó kàn máa sọ̀rọ̀ báyìí ìgbà ní tó bá rẹ́rìn báyìí bí ìgbà tó ẹ kó bínú ni. tó rẹ́rìn rí ni èmi tó ti rẹ́rìn rí o. ewúrẹ́ ò rẹ́rìn. irú àwọn fáǹsì wo lórí ìbàdàn yọ tí bá ti mo fẹ́ tà yín nísìn ẹ máa ní kí n má tà ọ́ ewúrẹ́ òkè rẹ́rìn ṣé lóòótọ́. ewúrẹ́ ò rẹ́rìn. ewúrẹ́ òkè rẹ́rìn. ewúrẹ́ ò smile rí. ẹgbẹ́ èèyàn mi ewúrẹ́ ò rẹ́rìn. bí òótọ́ ni ewúrẹ́ bí máa yẹn bá máa rẹ́rìn báyìí bí ìgbà tẹ bí ewúrẹ́ bó ṣe máa ń rí ni. ewúrẹ́ wà kí rẹ́rìn. àwa ṣe mú yẹn rúgudu. ewúrẹ́ ẹ̀yin lọ Google ẹ̀ ṣé ewúrẹ́ máa rẹ́rìn ewúrẹ́ ò rẹ́rìn láéláé. so àwọn gómìnà wọ́n gbọ́dọ̀ wọ́ mọ́ wọn pípù yìí lọ́wọ́ if not wọn ní stop o. bẹ́ẹ̀ni wọn ní stop. nǹkan jẹ́ pé nǹkan tèmi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ ṣe gan. nǹkan tí mo wò ni pé ẹ má bínú ẹ̀yin èèyàn mi ò bẹ́ẹ̀ mi ṣe èrò lọ́kàn tèmi o ṣé kì í ṣe wípé àwọn Fúlàní wọ́n fẹ́ tẹ strọ́ọ̀nù ìró ẹkùn wò mi ìmọ̀ bóyá ẹgbẹ́ ìtìkọ́ tí mò ń sọ o ṣé kì í pọ́fẹ́ fi style tẹ strọ́ọ̀nù ìró ẹkùn bóyá ẹ mọ̀ bí mo fi fẹ́ pù tẹ̀ bí wọ́n fẹ́ tẹ strọ́ọ̀nù ìró ẹkùn wò bóyá a ní bàbá àbá àní bàbá bóyá alẹ́nu àbá àlẹ́nu ṣé mo pé tó bá arrest àwọn ìró ẹkùn tó bá arrest wọn gbé nísìn tá a bá sọ̀rọ̀ síta we say no to Fúlàní grazing ṣé mo wípé àwọn pípù ìwọ́n bẹ̀rẹ̀ sí máa kó àwọn èèyàn àwọn ìró ẹkùn ní every other state ló kù Ọ̀ṣun náà ni gbogbo ẹ̀ ti máa ń bẹ̀ wá gbósókè bàbá mi ẹ bá mi gbóhùn sókè tà. ayé là gbé àbẹ̀. yes sir. ayé là gbé. bàbá mi mo wà pẹ̀lú yín o. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. ẹ kó ètò. ẹ ṣeun. Ọlọ́run àfikún jà mí o. àṣẹ. ìyá àbí ẹ̀rọ àríkẹ́ pẹ̀lẹ́. ẹ̀rọ àríkẹ́ wo ẹ̀wọ̀n àríkẹ́ ni ẹ̀wọ̀n àríkẹ́ ẹ̀wọ̀n straight. òun náà ni òun náà ni ilẹ̀ bí ẹ̀rọ àríkẹ́ mo ní kẹ́ ẹ pẹ̀lẹ́. èmi kọ́ ni mo bí o ẹ̀wọ̀n àríkẹ́. ni ewúrẹ́ òkè rẹ́rìn o ẹ̀yin ríbi tí ewúrẹ́ òkè rẹ́rìn mi ò máa gbọ́ Yorùbá Wuyi fáǹsì mo fẹ́ tà yín mo sọ pé mo fẹ́ tà Yorùbá Wuyi fáǹsì mo fẹ́ tà yín. òun náà ṣe máa ń sọ pé bí ewúrẹ́ bá bínú títí téèyàn lé tó bá bínú títí tó bá súnkàn gidi tó bá yíjú padà báyìí ó máa di abara méjì ní a wá kó ọwọ́ méjèèjì sókè ẹsẹ̀ lókùn tó máa fi máa rìn ojú ẹ̀ máa lé kó gbà bí ojú mo wà níbi iṣẹ́ mo lè sọ̀rọ̀ nísìn.
a sọ̀rọ̀ létà. ọ̀nbísì. ojú ẹ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ṣe wá rí tọ̀wọ́n tó lọ fẹ́ràn jẹko èmi máa fẹ́ sọ̀pọ̀tì bọ̀dá tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kọ́ kó ẹran yẹn lọ ká Olúwo mọ́lé bóyá àwọn ará Ìwó máa pọ́nà wọn Olúwo bá wa ilẹ̀kùn wọn níwò àwọn stéètì tó kù kò ní máìlì láti lọ máa ra màálù bẹ́ẹ̀. ok káfí Ìwó ṣe ẹ̀rùn ránṣẹ́ kínní. káfí. nẹ́tíwọ̀kì yóò dára bá wa o. nẹ́tíwọ̀kì yóò dá sà. ẹ ti dé ẹ̀ka àbò yẹn wà lórí show. ẹ bá gbóhùn sókè ẹ̀ka àbò àtẹ̀délé tán àwọn máa dúró dé. ẹ lé ẹ̀ka rẹ̀ gbóhùn sókè ẹ̀yìn náà kó máa sọ̀rọ̀ bí ẹni pé kinní kan. ẹ kálẹ́ máa àmọ́ mi ìlú báwo yìí. ẹ kú ètò. àjọ ń ṣètò yìí o. ẹ kú ètò máa àwọn kú iṣẹ́ takuntakun bọ́lá yóò máa bá wa gbé. ọ̀gá o ọlọ́run ọba níga lọ́jọ́ ni yóò gba wa ẹran Yorùbá láọ agbára ọlọ́run káwa náà sì gbára wa. kágbára jù. ẹ mọ̀ pé kágbára wa ni ṣé ẹ mọ̀ pé aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi tí àwa kan máa tẹnu mọ́ tí èsì mi nìkan ṣé ẹ rí màmá Yorùbá ká máa gbọ́ àwọn ọ̀nà tó bá. ẹ tó pè yẹn stop máa pè ní padà. gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn ìran Yorùbá ní ilẹ̀ Yorùbá yìí o tó bá ṣe pé lóòótọ́ o a ti ṣe tán. ṣé rí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ débi wípé àníṣe àfẹ́ ọlọ́pàá kankan mọ́ pé kí Fúlàní ọmọ ṣe àṣemáṣe ní orí ilẹ̀ wa ká tó wá máa gbọ́ wípé ọlọ́pàá kan wọ́n tún wá máa gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé àtúnjẹ́ ìgbésẹ̀ tí kò tó ní tẹ́ àwọn ìran Yorùbá lọ́rùn ní orí ilẹ̀ wa. tí Fúlàní ò tá a bá Fúlàní tán pàápàá tá àti ẹ̀ mọ ibi tí wọ́n ti rìn wá gan. kò sí pé bóyá àwa ìran Fúlàní ó ní kankan tá a fi jọra àṣèdè kan àjẹ́jẹ́ kan ìṣèwọ̀ papọ̀ kò tiẹ̀ sí kankan tó tiẹ̀ tó tá a tiẹ̀ fi bára mú. àwọn òkè ń wúwà bí ẹ̀hàn náà bá Fúlàní ṣe máa wù náà bí wọ́n ṣe máa wùwà yẹn ti wọn. nítorí wípé kíní yìí ó kù sọ́wọ́ àwọn ẹ̀rọ Yorùbá báyìí o. Yorùbá tó bá mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá lòun tí bá sì ń gbé sí Fúlàní lẹ́yìn ẹ jẹ́ ká gbà wípé eléyẹn ìyẹn kì í ṣojúlówó ọmọ ọkọ Yorùbá torí iná lẹ́rìí tí ọmọ gbèsè Fúlàní lẹ́yìn olórí burúkú ọmọ Yorùbá. bàbá wa kí ni ká ṣe báyìí. màmá mi sẹ́rí tá a ṣe ni wípé ibi tí nǹkan ti dé nílẹ̀ Yorùbá yìí àti ká máa dáṣẹ̀ rí àpò látọwọ́ ara wa fún àwọn àjòjìtì bá níṣẹ́ àwọn ò ní jẹ́ ká rí mú mí ní orí ilẹ̀ wa nítorí wípé èmi ò mọ̀ àǹfààní olórí tá a ní káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gan kí láǹfààní olórí kí ni èèyàn máa ń ní adarí kádarí ọmọ lè sọ̀rọ̀ jáde ni irú gbogbo àwọn tí ń ṣàdarí lé wa lérí nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba wa tí ń pera wọn lójúlówó ọmọ ọkọ Yorùbá ẹ̀rù ń bá wọn láti sọ̀rọ̀ jáde ni kí lẹ̀rù ń bá wọn fún ó dáná tí wọ́n bá mọ̀ páwọn ẹ̀rù ń bá wọn káwọn ò dákẹ́ ìgbésẹ̀ àwa tá a dójúlówó ìgbésẹ̀ tá a bá ń gbé kí wọ́n mọ̀ fèsì sí mọ́ kí wọ́n sì bá wa pàṣẹ fáwọn ọlọ́pàá tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá yẹn kí wọ́n má gbàbọ̀dé fún wa mọ́. èmi ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Yorùbá yẹn kò jẹ́ ẹ̀yẹ mi fún. sọ lórí burúkú làwọn ọlọ́pàá Yorùbá yìí ni. wọ́n fẹ́. bàbá wa ẹ má tí ì dájọ́ ṣẹ́rí kéèsì tó wà ẹni sùn sà kéèsì tó wà nílẹ̀ yìí CP ti gbọ́ sí Commissioner of Police
a ti pè àwọn tó jẹ́ àgbààgbà nínú àwọn tó jẹ́ ọlọ́pàá àwọn bàbá wa lókè ṣẹun fún wàtá kan bí ọmọ olódò débẹ̀ ìgbà tí Buhari débẹ̀ ó kó àwọn Fúlàní sí ìgbà tí Jonathan wà ń bẹ̀ ó kó àwọn ọmọ ìlú ẹ̀ sí ìgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ ó kó àwọn ọmọ Ìgbò sí ìgbà tí Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà dáàdì mi ẹ bá mi pe dáàdì mi náà ẹ bá mi kí dáàdì mi tá bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ máa ti pé lóògùn ọ̀fẹ́ ẹ bá pe Sunday Igboho ẹ máa pariwo òòṣà ẹ bá ti pa dáàdì mi Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà ẹ bá mi kí àwọn náà Jagaban náà. fún mi lásìkò kí n sọ̀rọ̀ yìí tí sọ̀rọ̀ tán o. màá fún yín lásìkò mo kàn fẹ́ put in two ọlọ́pàá tẹ̀ ń lọ yìí tó bá yẹ pé ayé Buhari ni bí wọ́n ṣe kó àwọn ọmọ tó wà nínú ibẹ̀ wọ́n ti lọ kó wọn sẹ́wọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń lọ lórí ẹ̀ tó mi fẹ́ ká wá fi ojú àwọn bàbá wa tó ń jẹ́ ọlọ́pàá tó ń jẹ́ àgbà níbi iṣẹ́ ọlọ́pàá mi fẹ́ ká fojú olóore gúngi àwọn náà ti ń gbé ìgbésẹ̀ ọmọ ọkọ Yorùbá lórí ẹ̀ so mi fẹ́ ká bú wọn a kàn máa sọ fún wọn ní comment section àti àwọn tá à ń sọ̀rọ̀ lókè ni pé a kọ́ àfẹ́. màmá mi. that is justice. ṣe rí sísọ fún wọn tá a sọ fún wọn ní comment station yẹn àwọn tá a mọ̀ pé wọ́n súnmọ́ wọn tẹ́yìn rí bá sọ̀rọ̀ iná ni kẹ́ ẹ sọ fún kẹ́ ẹ máa pè wọ́n fún àwọn ọ̀rọ̀ yìí kí wọ́n tètè máa sọ fún wọn kí wọ́n máa bá wọn sọ àwọn ọ̀rọ̀ gidigidi ẹ má jẹ́ ká parọ́ tara wa jẹ. comment station òǹkà mélòó ni wọ́n fẹ́ máa kà ní comment station. ṣẹ́rí pọ́ọ̀rọ̀ ta ni pé àwọn gan wà níbí Trump wà ló ṣe gbọ́ wípé wọ́n pa wọ́n ní Benue State àti tí pásítọ̀ yẹn jáde ọlá táwọn èèyàn ń kọ ni àwọn náà wà níbí ẹ pé mi súnmọ́ lóṣèlú kó tó dì sí mo ti máa sọ pé mo súnmọ́ wọn dáadáa mo bá wọn ṣe mo lọ́rẹ̀ẹ́ tó wà ní top kìíní mo láwọn schoolmate mo láwọn senior tó wà ní òkè nínú politician ọlá tèmi gbé dání ẹ̀tù kò ní kémi àti wọn rí aka máa kíra wa tó bá ń ṣe show àwọn náà wà níbí wọ́n ń wò wá tèmi bá ń pariwo máa rí mi bí ẹni pé ìdìbò nìkan ló wàhálà obìnrin ti pè bóyá kò ní fẹ́ níbi tó wà ṣùgbọ́n èyí tẹ́wọ́ pẹ̀lú mi tẹ́ bá sọ pé fẹ́ o irú kan bá yà láìkẹ́ o àwa náà kọ́ o tó bá ń wí kọ́mẹ̀ntì yín wọ́n máa mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe yìí àti kíní yìí ó kà yín lára tòkòjú pé mi nìkan ni mò ń jà fún ilẹ̀ Yorùbá ibi tí ìjọba ṣe tí àwọn tó ń ṣe YouTube ṣe comment section nìyẹn fún àwọn tó bá fẹ́ rí kọ́ máa rí opinion àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ sáwọn èèyàn láìkí ẹ̀ àbókàn ń pariwo lásán ni that is justice. ṣe rí màmá mi ṣe mọ̀ pé agbára tí Jonathan fún àwọn ọmọ titi wọn lọ́dọ̀ titi wọn ṣe mọ̀ pé tòun ti pé wọn agbára ò sí lọ́dọ̀ wọn mọ́ ṣe mọ̀ pé wọ́n sì tún lo agbára yẹn lọ títí dòní olómìnir ọ̀sẹ̀ ni tó gba agbára yẹn kúrò lọ́wọ́ wọn. bóun làwa ti fẹ́ ṣe titi wa pé tá a bá ti ń jẹ́wọ́ Nàìjíríà lọ ṣe mọ̀ pé káwa Yorùbá nílùú tí wọ́n pè Nàìjíríà yẹn nǹkan tó wá Yorùbá iná lọ yàtọ̀ ju àwa làwọn ilé take law yìí tó wà hàn di titi wa bọ̀tí àwọn ẹ̀yà yòókù àwọn take law yìí tó jà hàn wọ́n sì mú jẹ. bóòlù àwọn ìran Yorùbá náà ṣe fẹ́ gbé ìgbésẹ̀ débi wípé gbogbo àwọn ẹgbẹ́ yìí àwa náà lè máa kọ́ àwọn àjòjì wọn lè máa ní ìbẹ̀rù titiwa náà nílẹ̀ Yorùbá lọ́dọ̀ titiwa náà. bóòlù àwa náà ṣe fẹ́ gbé àwọn ìgbésẹ̀ yẹn tẹ́ ẹ̀ mọ̀ pé kíní yẹn gẹ́gẹ́ ọ̀fà àwọn nǹkan tí ń fa àkóbá fà wá ní orí ilẹ̀ wa tí gbogbo àjòjì fi ń ráàyè wọlé tí wà lára tí wọ́n fi ń ṣe tó wù wọ́n ní orí ilẹ̀ wa tó sì jẹ́ wípé gbogbo àwọn kíní yẹn àwọn ò lè dẹ́wò ní ọ̀dọ̀ titi wọn. irú àwọn ẹ̀yà tí wọ́n sọ pé àwọn ẹ̀yà mẹ́ta ló ní Nàìjíríà ẹ̀yà Haúsá Ìgbò Yorùbá tẹ́ ẹ̀ mọ̀ pé náà mẹ́tẹ̀ẹ̀ta àwa làwọn ilé gbé ìgbésẹ̀ láti tẹ̀síwọ̀ yóò wá di titi wa lọ́dọ̀ titi wa. solution láàrin ìṣẹ́jú méjì kí ni ká ṣe. màmá mi ṣe rí solution ni wípé kí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa sọ fún wọn kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn Ọlọ́wọ́ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn ògbó lágbára Ọlọ́run àtàwa ojúlówó ọmọkọ Yorùbá náà ṣe rí bẹ́ẹ̀ tí ń ká ẹ̀mí láàánú wípé àlẹ́ máa wo àwọn Fúlàní ìran báyìí kí wọ́n pàṣẹ ni pé ká tó máa dúró ẹni sùúrù kí wọ́n pàṣẹ wà fún àwọn Fúlàní gbogbo tí ń dẹ́wò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn ẹran Yorùbá àní máa wòran mọ́ àní máa wo Fúlàní ìran mọ́ ní orí ilẹ̀ wa kí wọ́n máa ṣe wọ́n jàmbá ní orí ilẹ̀ wa
ojú ti là kọjá kéèyàn tó máa dá màálù káàkiri lọ ẹ rí àwọn àáfàá kankan tí wọ́n sọ̀rọ̀ lé lérí o àbísà àáfàá wo àwọn àáfàá sọ pé àwọn ò tí ì gbọ́ tí ń ṣẹlẹ̀ yìí kò yẹ ká rí àáfàá gidi kan tí ó sọ̀rọ̀ lé lérí tó náà jáde tí ó ṣe wáàsí rẹ̀ tí wáàsí rẹ̀ ó lọ bẹ̀ yẹn wípé kí ló dé báwo ni àwọn kan ṣe lè máa dá màálù káàkiri láyé tó ju ti là yìí kí wọ́n máa fi màálù jẹ nǹkan oko oúnjẹ tí èèyàn jẹ kí wọ́n máa fi màálù jẹ káàkiri. màmá mi sẹ́ẹ̀rí àní níbi tá a dé yìí a ti ní sùúrù fún àwọn fúlàní tó ọlọ́ọ̀bá gbọ́ àmọ́ gbégbèsè wa ká tètè fi irú èèyàn táwọn ẹran Yorùbá ká fi hàn wọ́n lójú ọjọ́ iná ní sí ń fà tí wọ́n sì tó fi ń ráàyè ṣe gbogbo rádaràda yẹn. àdìsẹ́rù tó jẹ́ sí láàrin accord party ìjọ́sí tí ń fọ bàbá tí Sunday Igboho wípé tí bàbá abẹ ní ọmọ bú àwọn tó ní káwọn ọmọ bọ̀ wá ní ìgboro pé tí mò ń lọ àwọn bá jẹ nǹkan oko àwọn àgbẹ̀ àwọn ọmọ bá ti máa ń ṣètò ara wọn tí kò yẹ káwọn ọlọ́pàá ti gbẹrú máa yẹ kí wọ́n ti rìn fáìtì ẹ̀ tọrọ nù. Kódà ẹ ṣe ń lọ bá ká tó gbé kọlẹ lónìí. Màmá mi a lè fara mọ́ ọmọ nílẹ̀ Yorùbá. Tá a Fúlàní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tètè mọ bí Nàìjíríà ọba ṣe pé ni o. A kì í ṣe kankan náà. A fẹ́ àwọn Fúlàní láàrin wa mọ́ kí wọ́n padà síbi tí wọ́n ti wá. Wàhálà Fúlàní ti pọ̀ jù. Àwọn Fúlàní ẹ̀ṣẹ̀ náà rẹ̀ tó yẹ táwọn ará Yorùbá gbọ́dọ̀ mọ bá gbé papọ̀. Àwọn Fúlàní dààmú wa. Ìṣòro ni Fúlàní jẹ́ fáwọn ará Yorùbá. Gbogbo ará Yorùbá títí fa Fúlàní mọ́ra parẹ́ tọmọtọmọ ni lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ìdààmú ìkòrò yóò máa wọnú ìdílé ilé ọkọ̀ọ̀kan ni gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ń lo Fúlàní tẹ́ fi ń dààmú àwọn ẹran Yorùbá ikú oró lẹ́ẹ̀mọ́ kú tọmọtọmọ láìpẹ́ láìjìnà yìí lágbára Ọlọ́run ẹ máa bẹ́ tó lọ ọmọ mi. àdìgẹ́ ẹ má ti ká máa gbé lọ ẹ má ti ká máa bá bọ̀ ẹ máa bẹ́ tó bọ̀ náà máa sọ. ẹ máa bẹ́ tó bọ̀ ẹ rà mà. bàbá wa ẹ bá support bàbá wa ẹ bá mi kọ 1 tẹ́ bá support wọn bá wa kọ 2 bàbá wa yìí ọ̀rọ̀ Yorùbá nìsan wọn ò gbọ́ nígbà tí yóò gbọ́ nǹkan kan pé wọ́n ti gé sí èèyàn lọ àwọn eléyìí kò sí tẹ̀lé sọ wọn gbọ́ nǹkan wọ́n jà pín wa ni ẹ pín wa ni o ẹ pín wa. Abdullahi Ọláyínká gbogbo ọ̀rọ̀ tá a sọ látàárọ̀ kò rí kọ́mẹ̀ntì kankan kọ ayọ̀ wípé so Àmọ̀tẹ́kùn is no more for the Yorùbá. Abdullahi Àmọ̀tẹ́kùn is for the Yorùbá. On this platform mo fẹ́ bèrè lọ́wọ́ Abdullahi are we against Àmọ̀tẹ́kùn? ṣé ṣòtà ṣe yìí nísìn ṣá against ẹni sùrùsà ṣá against Àmọ̀tẹ́kùn lórí ṣòtà ṣe yìí bẹ́ẹ̀ ìgbà tí mo ti rí àbùdù nínú orúkọ Abdullahi mo ti mọ̀ pé Abdullahi láì ló máa bá dé èèyàn wọn Fúlàní tẹwà nínú Àmọ̀tẹ́kùn ara máa ń kan yín bí kí ìrù ẹkùn àtàmọ̀tẹ́kùn àtOPC bí ká kọjú ìjà síra wa ká máa bára wa jà bẹ́ẹ̀ ló ń ṣe yín àwọn ọ̀ríjínà ọmọ ọkọ tó wà nínú Àmọ̀tẹ́kùn wọn ò ní bá ìrù ẹkùn jà láéláé bẹ́ẹ̀ ni wọn ọmọ ọ̀ríjínà ọmọ ọkọ tó wà ní OPC wọn ò ní bá ìrù ẹkùn jà torí wọ́n mọ̀ pé ọmọ ọkọ ni ìrù ẹkùn gbogbo tó ń ṣe ni pé bí ká bẹ̀rẹ̀ sí ní jà kọ́ máa ní ṣe bá a ti sọ pé ìrù ẹkùn yẹn àwọn máa fi ṣe tọ́ọ̀gì ni a ti báǹdì ẹ̀ gbogbo tó wà lọ́kàn yín nìyẹn ẹ má bínú sà kò ní lè ṣe é ṣe kò lè work Yorùbá ọmọ Yorùbá ẹ bá wa sọ fún ọ pé kò lè work ẹni Yorùbá ti kò nítorí ṣe ká yín lè ṣe yókù ẹ bá wa gbóhùn yín sókè sà. ẹ kálẹ̀ máa Yorùbá wuyì. ẹ kú dédé àsìkò yà ń gbọ́ yìí. bẹ́ẹ̀ ni ó gbà ẹ̀mí ó gò ó fún àlàáfíà tó pọ̀ Ọlọ́run yóò fún yín Ọlọ́run dá iṣẹ́ dá àwọn yín sí ọ̀dà gbogbo ọmọ Yorùbá ṣe pátá àwọn tó láwọn Nàìjíríà àwọn ènìyàn Nàìjíríà rárá Ọlọ́run bá fọgbọ́n ní àwọn Fúlàní rẹ ní gbogbo Yorùbá yóò pọn arẹ pátá. ṣe rí ìlú tí kíkẹ́ ti ṣẹlẹ̀ yẹn ìlú mi ni láti fi ọmọ Èjìgbò ní mí. ọmọ Èjìgbò. láti fi lèmi tí mò ń sọ̀rọ̀ yìí láti fi màálù jẹ oko ni. ok ẹ bá a tàn mọ́lẹ̀ sí i. ẹ láwọn Fúlàní yẹn ẹ bá táwọn sọ ọ̀pọ̀lọpọ̀ kára lè sọ lórí agbègbè báyìí kó kára lè sọ. tó ń ṣẹlẹ̀ ni pé ṣe àwọn ọlọ́pàá yẹn gangan tí ẹ lọ mú yẹn ṣé o ò lè ṣe ìwádìí dáadáa kó tó lọ máa kó àwọn Àmọ̀tẹ́kùn tó kó àwọn ọmọ Yorùbá. Àmọ̀tẹ́kùn kan náà kó ìwé ẹkùn lọ́wọ́ mú ọ̀tá ọmọ Yorùbá.
irú ẹkùn mo fẹ́ jàre irú ẹkùn kó àti ọmọ ìyá kó tó máa kú wọn ò lè ṣèwádìí dáadáa àwọn gangan ẹkùn bí ẹlẹ́rìí Fúlàní yẹn ẹkùn tó gbé Fúlàní tí tọ́ sanwó tán. ó yẹ kó tún gbé ẹjẹ pàtẹ́wọ́ fún yín. ẹkùn tó gbé ẹkùn tó sílẹ̀ kò lè máa lọ báyìí ẹkùn tó gbé. ebi mo tó bẹ ọba wa Oyèdè Ìsọ̀nsìn ọba ìlú Èjìgbò kó bá tẹ àwọn ọlọ́pàá nínú dáadáa kó kíyèsí wọn. wọ́n sì rán àwọn wọ́n tẹ àwọn ọlọ́pàá yẹn nú wọ́n kí wọn lọ. ìwọ ọba ló ní ìlú rẹ̀ olórí mọ́tò lè fi rẹ̀ sí wọn pé bàbá wa gbàgbà wọ́n tẹ àwọn ọlọ́pàá yẹn nú wọ́n sì bá wọn wá àwọn ọlọ́pàá náà irú ọlọ́pàá wò tó pé tí ń ṣẹlẹ̀ wà ní pé tó jẹ́ pé ọlọ́pàá wọn náà ti ní àwọn kankan lẹ́yìn wọ́n ti ní nǹkan kan pẹ̀lú àwọn Fúlàní tẹ̀lé náà ni torí pé èmi rí rẹ̀ ti di ọ̀rọ̀ tí wàá tó sọ ọ̀tá náà di sọ pẹ̀lú àwọn ọlọ́pàá náà tó bẹ̀rẹ̀ pé ẹ̀yẹ iṣẹ́ ní mẹ́lókè ni ló ṣiṣẹ́ àwọn tí ń bẹ ní Èjìgbò àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn àbí bí wọ́n lọ àríṣà àwọn èèyàn. Fúlàní ọlọ́pàá mú àwọn wọ́n ti ní àwọn kankan pẹ̀lú àwọn Fúlàní wọ́n ti gbàwòdì pẹ̀lú àwọn Fúlàní wọ́n tẹ̀ wọ́n nú wọ́n wá àwọn ọlọ́pàá wọn àjẹ́ ọ̀ẹ́kùn mọ́ níbẹ̀ ọlọ́pàá tó mẹ́lókè bàbá ìdísù tó mẹ́lókè ó sì wájú àwọn ọlọ́pàá yẹn náà bóòlù sí bóòlù ní ọ̀sẹ̀ máa kóyàn ẹ ti sanwó ebi kẹ́kẹ́ kan bẹ́ẹ̀ náà tí mo fẹ́ tẹ̀wọ̀n ẹ̀sìn àwọn ìlú ẹ̀kún tó fẹ́ mú àwọn èèyàn kó mọ̀ gbó lẹ́yìn bá mọ̀. àwọn kọ́nà ọ̀dàgbẹ́ ẹ̀ lísìn sí kinní yẹn ni Fúlàní ló bẹ̀bẹ̀ pé kó jọ kó yẹ kó ṣe káwọn ṣẹ́ẹ̀tù kó máa kó out of court àbí out of station náà ń pè kó máa san 150. kò dẹ̀ sọ fún ìwé ẹkùn kò sọ fún ìwé ẹkùn olóko ló sọ fún. bẹ́ẹ̀ ni tó bá jọ mi kó mọ̀ gbàrú ẹ̀ bá mọ́. ẹ̀yin ìwé ẹkùn ẹ máa kó wọn dé station ẹ bá yẹ kán ṣètò ọ̀tọ̀ kó mọ̀ gbàrú ẹ̀ bá mọ́. kó sọ fún olóko kó tó wà fún bẹ́ẹ̀lì ààrẹ station. ó mọ̀ gbàrú ẹ̀ bá mọ́ tó bá jọ mi ó bá torí ilé ìṣe ẹ̀ wo tó lọ sí ẹ̀yìn irú àwọn èèyàn jẹ burúkú ẹ̀ sẹ́ni tó ṣẹlẹ̀ náà ni pé àwọn kìíní àrìbá wọn gbé àgbà gbé kó ká pín kó wá kó kó láàrin wa kó àìsí ẹ̀rọ kan náà ó kó láàrin wa kó mọ lọ bí tẹ́tí wá kẹ́ bó ní ẹ̀wò ọ̀dà sí ọmọ Yorùbá gangan bó ṣe wà tó bá jẹ́ Yorùbá gangan bó ní ṣe mú màálù bá ní màálù tó lọ́ fi màálù tí lọ́ máa tu ẹ̀gẹ́ ó sọ Yorùbá gangan bá ní Yorùbá ní Yorùbá tí wọ́n máa tu ẹni tẹ́nìkan gbé tó fi wá ẹ̀ ṣe tí àwọn fẹ́ràn mi jẹ. wọ́n ní kàánù. kí làwọn kí nìkan pe àwọn gẹ́nà àwọn náà kí nìkan pe àwọn gẹ́nà. àwọn ọmọ wọn kí ẹ ṣe náà bá wa ká tún gbé kọlẹ̀ lómi tó fẹ́ jọ ti lọ ẹ ṣe fídíò yìí ẹ má bínú ọwọ́ mi tẹ̀ ní mo ti fẹ́ stop yín náà bẹ̀tẹ̀ ọwọ́ mi tẹ̀ mo fẹ́ play fídíò bàbá tó lóun parí ìjà olóyè Sunday Igboho àti Gani Adams mo fẹ́ play fídíò òun because fídíò yẹn ò yé mi so mo wá fẹ́ kọ́ mo Yorùbá bá mi wo fídíò yẹn kọ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá wa ṣe pápá pàṣà bá mi ẹ̀ ní dààmú ẹ bá wa gbóhùn sókè. hello mami. ẹ ní dààmú sà. mo kú ìjọ mẹ́ta o. ìjọ kan pẹ̀lú sà. Ọ̀gbàlẹ́ máa ń kó ètò. À ń gbọ́ yín pé báwa ṣe pàápàá sá o, yẹ sá o. Yes ma. Ṣé ẹ rí nínú gbogbo ẹ̀yà pátápátá Yorùbá ló kàwé jù bọ̀ ìwé rí awádorírẹ́kodò nígbà tí ọ̀làjú wá dé. Adorírẹ́kodò pátápátá nígbà tí ọ̀làjú dé. Sẹ́rí tí tó tẹ̀sán nígbà tó mi gan rí tí mo tó wá gbọ́ nǹkan tó wá padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ èmi gan ẹ̀rọ Ọlọ́run bá mi. Tí ó yẹ kí ọlọ́pàá máa wà bí ìwé. Ẹ kẹ̀sẹ̀ ẹ̀yìn ọmọ ẹni ìṣèjú bẹ̀rẹ̀ ká tilẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlòmírìn. Kókó náà ti mú wá jù bá. Ṣé bó ṣe kó ṣe ń lè nì? Ṣẹ̀rí bàbá ya Jàgàbá olódò jẹ ọlọ́run alọ́ra ẹ̀mí rẹ̀ á fẹ́ fún wa. Ọdún mẹ́rin ọmọ ẹ̀bọ̀ á wọlé. Èmi gbàládùn àti tóbi tá a sì gbọ́ bá a nìkan. Ọ̀nà tí bàbá àtà àgbà fún fi apín a ọlọ́run á là fún bàbá. Àṣẹ o. Ọlọ́run á là fún bàbá. Torí pé kí ni ṣé ẹ rí ní gbogbo lẹ́kàárọ̀ ojúure ìyẹn ni tí ọ̀fẹ́ ká wà ìyẹn ló pọ̀ jù kán fẹ́ ká kó lóko ẹrú rárá. Ọlọ́run jẹ́ àbàmọ̀ ni ó jẹ́. Àṣẹ. Ṣé bí a ṣe wá ṣé bẹ́ẹ̀ ló ti dáa ṣé bẹ́ẹ̀ ló ti dáa ìyẹn ìyá ria hàn lè roko mọ́ ìyẹn bàbá ria hàn lè roko mọ́. Kí la ìfẹ́ jẹ láyé àtijọ́ gbogbo èèyàn káṣí ọmọ sọ̀rọ̀ kan di olówó kan di kìíní ìtìnà fi bó wọn. Èdè àgbàdo ẹ̀gẹ́ nǹkan náà máa jẹ dàgbà ẹlòmíì àkàrà nìyára ẹ̀mẹ́dẹ́ ẹlòmíì èkuru lọ́mítà tí wọ́n fi bó wọn tí wọ́n fi jáde ìkúrú.
alájáde kìkìrì kan àìlá dorí orí ìwé kodò. Kí ló dé ibo là ń lọ ọmọ Yorùbá ẹ ronú Yorùbá wuyẹ máa pariwo ọmọ Yorùbá ẹ ronú ká ronú ló dáa o kí tó di pa àbọ̀ tó ní ọlá pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ìṣe ni pé ètò ẹni kẹsàn-án tí Fúlàní gbé ọ̀dọ̀ yan níbẹ̀ tí Fúlàní bá dọ̀dọ̀ yan. ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.